tiyín lọ́hùn-ún ìròyìn aago mẹ́rìnlẹ̀ ń tẹ́tí sí ẹ láti kàn ní Alujo FM tàtàkùn mọ́lẹ̀ sílùú Ìkòròdú Ọ̀sẹ̀yẹmí Akínọ́lájú lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó sọdọ̀ sínú ìròyìn náà. Àjọ elétò ààbò ṣekú pa adarí ọ̀daràn Mai Ijabi àtàwọn márùndínláàdọ́sàn mìíràn nípínlẹ̀ Jigawa. Àjọ ọmọ ogun orí omi ṣàwárí oríkò ìfọ̀pọ̀ 24 lágbègbè Delta. Àwọn aráàlú ìpínlẹ̀ Kebbi fò fáyọ̀ lẹ́yìn tí wọ́n pa erinmilókun èyí tó ń yọ wọ́n lẹ́nu. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ elétò ààbò ṣekú pa adarí ọ̀daràn Mai Ijabi àtàwọn márùndínláàdọ́sàn mìíràn. Àjọ ọmọ ogun orí omi ṣàwárí oríkò ìfọ̀pọ̀ 24 lágbègbè Delta àfi bí ẹni pé rògbòdìyàn ti ń bẹ láàrin ẹgbẹ́ òṣèlú PDP ń ló túbọ̀ ń le koko sí níbi apá kan ìgbìmọ̀ amúṣẹ́yá àpapọ̀ ẹgbẹ́ náà èyí tí wọ́n pè ní Integrity Group ṣe kéde Yahya Ahmed Mohammed gẹ́gẹ́ bí adelé alága. Ṣáájú lẹ́ni ní ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ náà èyí tí adelé alága àpapọ̀ Umaru Damagun adarí rẹ̀ ní kí Kamarudeen Ajibade àti Débọ̀ Ológun àgbà ẹni tó jẹ́ alukoro àgbà wọn ó lọ rí rọ́kúnlé lórí ẹ̀sùn ìṣekúṣẹyẹ. Láìpẹ́ rẹ̀ ní apá kan ìgbìmọ̀ ọ̀hún gba ti àtàjáde kan gba látọwọ́ Ológun àgbà kéde ìyọkúrò nípò Damagun àti akọ̀wé àgbà Sam Anyanwu nítorí ẹ̀sùn kan náà. Ológun àgbà ẹni tó ń ṣojú fún Integrity Group sọ di mímọ̀ pé kí Mohammed bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀-sọ́kà àti pé ìyànsípò rẹ̀ òun ló wà ní ìbámu sí ìwé òfin àtúnṣe 2017 tinú ẹgbẹ́ òṣèlú PDP. Àjọ ọmọ ogun orí omi ilẹ̀ yìí ti fi páńpẹ́ òfin mú àwọn afurasí ajépo rọ̀bìkú 65 tí wọ́n sì ṣàwárí oríkò ìwakùsà lọ́nà àìtọ́ 24 lágbègbè Niger Delta. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, adarí àjọ náà ìní Samson Bura sọ pé ìrédè ikọ̀ náà ní ìpínlẹ̀ Delta so èso rere nígbà tó sì kéde àfikún 90 ọjọ́ sí láti fi tẹ̀síwájú nínú ìrédè wọn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìrédè náà wáyé ní ìbámu sí òfin àti ìlànà, pàápàá jùlọ láti lè jà tako ìjẹpokó àti ìwakùsà lọ́nà àìtọ́ eléyìí tó pa ìpèsè epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí lára tó sì ń ṣokùnfà ọ̀wọ́n gógó epo rọ̀bì. Iléeṣẹ́ ètò ààbò nípìnlẹ̀ Jigawa sọ pé àwọn ti ṣekú pa adarí ọ̀daràn kan torúkọ rẹ̀ ń jẹ́ Mai Ijabi nípìnlẹ̀ Jigawa lásìkò tí wọ́n ṣe ìrédè. Adarí ẹ̀ka ìròyìn iléeṣẹ́ náà ìní ọ̀gágun Edward Buba ń ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ pé àwọn jàǹdùkú 95 wọn ni wọ́n gbẹ̀mí lára wọn tí wọ́n sì fi kílòfin gbé àwọn afurasí 232. Bákan náà ó jẹ́ kó di mímọ̀ pé èyí wà lára ìgbìyànjú wọn láti lè fòpin sí ìjàǹdùkú àti ìgbésùmọ̀mí lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Níṣe ni àwọn èèyàn ìlú Iroyin nípínlẹ̀ Kebbi ń fò fáyọ̀ báyìí lẹ́yìn tí wọ́n ṣekú pa erinmilókun kan èyí tó ń yọ wọ́n lẹ́nu lágbègbè náà. Àwọn àgbẹ̀ onírẹsì àtàwọn apẹja wọn ni wọ́n ṣekú pa ẹranko náà lẹ́yìn tí wọ́n dọdẹ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Látìgbà tí erinmilókun ṣekú pa apẹja kan tó ń ṣiṣẹ́ fún baálẹ̀ ìlú náà ni àwọn èèyàn ti ń bẹ̀rù rẹ̀ pé ó tún lè ṣe àwọn níjàmbá. Èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ Kebbi pàṣẹ pé kí wọ́n pa àwọn ẹranko náà èyí tí wọ́n gbé ní agbègbè odò River Niger ní ìpínlẹ̀ náà láti lè wà ní abẹ́ ààbò tó péye. Kọjá lọ sí agbo amúlùdùn, àwọn agbébọn òun ni wọ́n ti yìnbọn lu ọ̀gbẹ́ni Ọ̀jẹ̀sánmi Afeez tí gbogbo ènìyàn mọ̀ sí Sàló lórí ìtàkùn ìbádọ́rẹ̀ẹ́ TikTok ní agbègbè Lẹ́kì nípínlẹ̀ Èkó. Túndé Perry ẹni tó jẹ́ ọ̀rẹ́ Sàló lórí ìtàkùn ìbádọ́rẹ̀ẹ́ náà òun ló fi ọ̀rọ̀ òun léde. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, Sàló ló ti ń jà fún ẹ̀mí rẹ̀ nílé ìwòsàn Pere Medcare eléyìí tó wà ní Lekki Phase 2 níbi tí ó ti ń gbàtọ́jú lẹ́yìn táwọn agbébọn yìnbọn lù lẹ́sẹ̀ tí wọ́n sì já lólè góòlù ẹ̀gbà ọrùn. Ìròyìn aago 4 wa kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí a tó parí ẹgbẹ́ àwọn kókó tí a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ṣáájú la kà sí ti gbọ̀yìn wípé àjọ elétò ààbò ṣekú pa adarí ọ̀daràn Mai Ijabi àtàwọn 95 mìíràn nípínlẹ̀ Jigawa.
àjọ ọmọ ogun orí omi ṣàwárí oríkò ìfọ̀pọ̀ 24 lágbègbè Niger Delta. Bákan náà, àwọn aráàlú ìpínlẹ̀ Kebbi fò fáyọ̀ lẹ́yìn tí wọ́n pa erinmilókun eléyìí tó ń yọ wọ́n lẹ́nu. Ìròyìn aago mẹ́rin wa kò ní ju báyìí lọ. Àṣálẹ́ ní kẹtùjá pàdé fáwọn àkọ́tún ìròyìn mìíràn. Ọ̀sẹ̀yẹmí Akínọ́lájú ló kà sí ti gbọ̀yìn. Ẹ kúrọ̀lẹ́.